gbàgede àṣà ni, gbàgede àṣà ni, ètò tó ń ṣí wa létí pé ká má gbàgbé àṣà Yorùbá wa. Gbàgede àṣà ni, ẹ̀mú kọ́ má dà kọ́rin o. gbàgede àṣà ni, Gbàgede gbàgede àṣà ni, ètò tó ń ṣí wa létí pé ká má gbàgbé àṣà Yorùbá wa. Gbàgede àṣà lẹ́tọ̀. Kàdí kólóbá o, kàdí sùkú, kàdàdí múlẹ̀ o. Bẹ́ẹ̀ni Ojú sọ́kọ kẹ̀kẹ́ sanyán bàbá ṣọ́. Ìró àti bùbá pẹ̀lú àbètí ajá. Àgbádá ẹ̀sìn kí Yorùbá lónìí yẹn. Bẹ́ẹ̀ni o. Kárí ni ká pọ́n nílẹ̀ Yorùbá lónìí yẹn. Ẹ̀yin òbí ẹ̀gbọ́n lábàárẹ̀ mi. Ẹ fàṣà ọmọ gbàgede. gbàgede Àṣà ni, àṣà alẹ́ wa ni. gbàgede àṣà ni, ètò tó ń ṣí wa létí pé ká má gbàgbé Mo jí sọ́lájà àṣà ni o, Yorùbá wa. tó ṣe wà létí lọ́sẹ̀ yìí. Gbàgede àṣà lẹ́tọ̀. Mojísọ́lá Àjàyí ta tó kún ètò yẹn ò bẹ́ẹ̀ lórí àṣà ni, ètò tó ń ṣí wa létí pé ká má gbàgbé Mo jí sọ́lájà àṣà ni o, Yorùbá wa. tó ṣe wà létí lọ́sẹ̀ yìí. Gbàgede àṣà lẹ́tọ̀. ẹ kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ yèyé gbàgede àṣà TV. ẹ kú dédé àsìkò yìí níbi gbogbo tẹ́ ẹ ti ń wò wá jákèjádò àgbáńlá ayé. àní gbogbo àkókò tẹ́ bá wà níbẹ̀ ni mo fi kí yín lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbàlagbà. lágbára lọ́wọ́ Elédùmarè ìbànújẹ́ ò ní wọlé tọ̀ wá. àní dààmú àní rí ń gbé sọnù bí ò ṣe bí ọmọ lágbára lọ́wọ́ Elédùmarè. ẹ wò ó ètò bí ayé ń lọ eléyìí tá a mú wá lónìí yìí ó kà màmá ó nǹkan ńlá ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà. ìṣẹ̀lẹ̀ gbáǹkọ́gbì méjì ni mo mú wá lórí ètò ibi ayé ń lọ fún ẹ̀yin olólùfẹ́ wa láti lè wà lójúfò ní o. àní ká wà lójú lalákàn fi ṣọ́rí ní gbogbo ìgbà. àní ká fura nítorí pé pánsá ò fura pánsá jáná, ajá ò fura ajá mà jí, bónílé ò bá fura ó lè ní òkó lọ o. ẹ wò ẹ jẹ́ ká fura. ìṣẹ̀lẹ̀ gbáǹkọ́gbì méjì ńlá mú wá lórí ètò bí ayé ń lọ lónìí. àkọ́kọ́ òun ni ti àwọn ará ìlú Ọ̀wọ̀ táwọn agbébọn tí wọ́n tún ṣe ìkọlù sí iléeṣẹ́ kan ní ìlú Ọ̀wọ̀. ẹlẹ́ẹ̀kejì òun ni ti àwọn mọ̀lẹ́bí kan tí wọ́n jẹ́ bíi mẹ́fà nínú mọ̀lẹ́bí ọ̀hún tí wọ́n jẹ àmàlà sùn tó sì jẹ́ pé àwọn márùn-ún wọ́n ti gbé gùrùgàjà, wọ́n ti gbèkúrú funfun jẹ lọ́wọ́ ẹbọra, wọ́n ti ṣaláìsí, wọ́n ti kú ló ń jẹ́ bẹ́ẹ̀ nínú ìdílé ọ̀hún ní ìlú Kílà. kọ́lọ́njọ́ kó ṣekú ní ìsinmi fún wọn, kó tẹ́ wọn sáfẹ́fẹ́ rere, kó wá dá ìyà ìdílé yìí tó kù kó wá dá a sí nítorí pé obìnrin náà tó kù nínú ìdílé tó jẹ́ ìyàwó ó sì wà nílé ìwòsàn níbi tó ti ń gba ìtọ́jú lọ́wọ́. kí Ọlọ́run kó jọ̀ọ́ kó bá wa dẹ́mi ẹ̀ sí, kó má jẹ́ ká rí bímọ lórílẹ̀‐èdè Nàìjíríà, ká má rí bímọ nínú ẹbí wa lágbára lọ́wọ́ Elédùmarè. ẹ wò ó mo ní kẹ́ ké sálára ẹ ké sájèrò ṣe bá mi pọ̀ wá rọ̀gán àga kí gbogbo yín fàpèrè tẹ́ ká lè dìjọ gbádùn ètò tòní ni torí pé ibi ayé ń lọ èmi ò mọ̀. ìṣẹ̀lẹ̀ eléyìí mà tún kàárù o. ìṣẹ̀lẹ̀ eléyìí tún bani lọ́kàn jẹ́ púpọ̀. ìṣẹ̀lẹ̀ eléyìí tún lágbára púpọ̀ jù. ìṣẹ̀lẹ̀ eléyìí tún gbomi lójú ẹni. àmọ́ lágbára lọ́wọ́ Elédùmarè àwa ò ní rí bí mọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà, a ò ní rí bí ní gbogbo àgbáyé, a ò ní rí bí nínú ilé wa. ibi ò ní wọlé tọ̀ wá, ìbànújẹ́ ò ní wọlé tọ̀ wá. bíbí bá ń lọ níwájú kò ní bá wa o, bó ń bọ̀ lẹ́yìn náà kò ní bá wa lágbára lọ́wọ́ Elédùmarè. àní àtòfò àtàrùn kó máa gbénú ìgbẹ́wò wá towó tọmọ kó yálé bá wa lèmi fi máa ń sọ pé afẹ́fẹ́ lẹ́lẹ́ awo ilé ayé ẹ̀fúùfù lẹ́lẹ́ awo òdi ọ̀run. dákundábọ̀ fiyè dénú fiyè dékùn kó fiyè dé gbogbo ara o. ire ni kó fẹ́ wá, ayọ̀ ni kó fẹ́ wá, ìdùnnú ni kó fẹ́ wá o, àlàáfíà ni kó fẹ́ wá, oríire ni kó fẹ́ wá sọ́dọ̀ èmi yèyé gbàgede àṣà Mojísọ́lá Àjàyí àti gbogbo àwọn olólùfẹ́ mi pátápátá jákèjádò Nàìjíríà àti gbogbo àgbáyé.
aláwọn tó ń wà ní ìlú òyìnbó tí wọ́n ń wò wá lókè òkun, gbogbo yín pátápátá ire, afẹ́fẹ́ ìdùnnú, afẹ́fẹ́ àlàáfíà, afẹ́fẹ́ ayọ̀, afẹ́fẹ́ owó, afẹ́fẹ́ ìgbéga ló máa fẹ́ lu gbogbo wa lágbára lọ́wọ́ Elédùmarè. Àní kàgbákò, àní bùrìnbùrìn ká bú sẹ́kún, àní lùgbàdì àìsàn, àní lùgbàdì ikú, àwa ní kàgbákò ìbànújẹ́, oníṣẹ́ ibi ò ní jẹ́ fún wa lọ́ọ̀dẹ̀ yìí gbogbo tẹ́ ti ń wò mí tẹ́ sì ti ń gbọ́ ètò Yèyé Gbàgede Àṣà yìí. Ẹ wò ó, ibi ayé ń lọ èmi ò mọ̀ o, ibi ayé ń lọ kò yé mi mọ́ rárá. Àní ibo láyé ń lọ gan-an. Ojoojúmọ́ ìṣẹ̀lẹ̀ àgbọ́kọ̀há, ìṣẹ̀lẹ̀ àgbọ́sọgbánù lórílẹ̀‐èdè tiwa Nàìjíríà. Kò síbi tí a ti ń kárí alẹ́ ó ń ṣẹlẹ̀ jákèjádò àgbáńlá ayé, àmọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà níbi táwa wà ń bí láti mú wa fún yín lọ́lọ́kan òjọ̀kan. Àwọn ìṣẹ̀lẹ̀ èyí tó ń ṣẹlẹ̀ la fi ń sọ pé káwa náà wà lójúfò. Káwà lójúfò ló dáa, káwà lójúfò ló dáa, nítorí pé ojú lalákàn fi ń ṣọ́rí. Wọ́n ní pánsá ò fura, pánsá jáná, ajá ò fura, ajá jìnbó nílé ò bá fura, olè ó kó ẹwọ ẹfà pèrètẹ́. Ẹ jẹ́ àjọ gbádùn ètò tòní. Ẹ ṣeun púpọ̀. Ẹ káàbọ̀ sí ìlú Ọ̀wọ̀. Àárọ̀ yìí a wà ní Òkè Ògùn ní ìlú Ọ̀wọ̀ ní oríta àdúgbò Fọláhànmí. Gẹ́gẹ́ bí ẹ ti ń rí tí àwọn èèyàn pọ̀ tí wọ́n dúró. Kí n tá a gbọ́ ni pé lálẹ́ àná ni àwọn agbébọn kan ni wọ́n ṣe àkọlù sí ilé iṣẹ́ àwọn tí ń ṣe iṣẹ́ ọnà tí a mọ̀ sí Cranborg tí ibi iṣẹ́ wọn wà níwájú yìí. N tá a gbọ́ náà ni pé àwọn tí wọ́n ṣe àkọlù yìí ni wọ́n dé tí wọ́n da ìbọn bolẹ̀ lóníranran. Nígbà tí ó sì pẹ́ tí wọ́n ráyè àti wọlé ni wọ́n ju àdó tí a mọ̀ sí dynamite ni wọ́n jù tí ó bú gbàmù léyìí tí ó jẹ́ kí gbogbo àwọn èèyàn máa sá kíjokíjo. Láàárọ̀ yìí àwọn èèyàn ìlú Ọ̀wọ̀ ńlẹ̀ rí tí gbogbo wọn dúró síwájú iléeṣẹ́ ọ̀hún yìí tí wọ́n fẹ́ wá wo ohun tí ó ṣẹlẹ̀ kí wọ́n lè mọ pàtó ohun tí ó wáyé gangan. A máa wọlé sí iléeṣẹ́ ọ̀hún láti fi ọ̀rọ̀ wá ara àwọn òṣìṣẹ́ tí ó wà ńbẹ̀ lẹ́nu wò, nítorí n tá a gbọ́ ni pé ó ní lára àwọn òṣìṣẹ́ náà tí wọ́n fi ara gba ọgbẹ́ ìbọn, àmọ́ àti lè fi ìdí eléyìí múlẹ̀ nítorí kí a tó débílẹ̀ kan ni a ti gbìyànjú láti pe ẹni tí ó jẹ́ alukoro àjọ ọlọ́pàá nípínlẹ̀ Ondo tí wọ́n wí pé àwọn kò tí ì lè sọ̀rọ̀ báyìí. Àmọ́ a ti wà nínú ọgbà iléeṣẹ́ Cranborg ọ̀hún níbi tí a ti fi ọ̀rọ̀ wá lára àwọn tí wọ́n wà níbí lánàá nígbà tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣẹlẹ̀, tí a ó ti fi ọ̀rọ̀ wá wọn lẹ́nu wò kí a lè mọ pàtó ohun tí ó ṣẹlẹ̀ gangan àti bóyá ó lẹ́ni tí ó fi ara pa níbi àkọlù ọ̀hún. Ẹ káàárọ̀ sà. Ẹ káàárọ̀. Ẹ jọ̀ọ́ sà, orúkọ yín? Ayọ̀délé Rufus Joe, òṣìṣẹ́ kan lára àwọn Cranborg security ni mí. Ẹ jọ̀ọ́ ṣé ẹ wà ń bí lánàá nígbà tí ohun tí ó ṣẹlẹ̀? Bẹ́ẹ̀ ni a wà ń bí ní around after 8. A wà ní security post, èmi àti àwọn òṣìṣẹ́ àwọn security ẹlẹgbẹ́ mi. Nìkan bí after 8 a kàn ń gbọ́ bí wọ́n ṣe ń yìn. Máma tí kinní yẹn explode, ó tiẹ̀ bà àwọn payload wa, ó bàjẹ́ ń bẹ̀rẹ̀. So èmi ṣáà escape, mo sá sínú toilet pẹ̀lú ẹnìkan. So ìbọn yẹn ṣáà ń dún lánàá gan, a rò pé bóyá ilé yẹn yóò wó ni. So ńgbà tó yá a kàn gbọ́ igbe pé ẹ ràn mí lọ́wọ́ o, help. So kò sí anybody tó lè jáde. Ńgbà tó tó nǹkan bí ìṣẹ́jú 15 so àwọn èèyàn bá bẹ̀ sí ń jáde. So àwọn òṣìṣẹ́ wa méjì nìbọn bà kan ní apá, ìkan bà kan ní àwọn ẹsẹ̀. Ní àwọn security wọ̀nyẹn, àwọn àmọ̀tẹ́kùn gan wọ́n try lánàá, àwọn ní first security tó kọ́kọ́ débí. So they were able to rescue those people, àwọn méjì yẹn. So wọ́n wá gbé wọn lọ sí hospital. So kí àwọn commissioner of police láti Àkúrẹ́, àwọn commandant àmọ̀tẹ́kùn wọn wá síbí àti àwọn police ọ̀gá àwọn ọlọ́pàá láti Àkúrẹ́ wọ́n ṣàwá lálẹ́ àná yẹn. So later àwọn sójà tó ń guide wa ń bí láàárọ̀ náà wọ́n wá. So ibi tá a rí mọ nìyẹn. So àwọn tó wà yẹn, àwọn ìbọn kìíní, àwọn tó ń jáde lára àbọ̀ yẹn, wọ́n píìkì àwọn kìíní wọ̀nyẹn, wọ́n lọ ibi tí wọ́n ju dámúnámáìsì tó ti bà nǹkan jẹ́, wọ́n wo bẹ̀, wọ́n ṣáà béèrè ọ̀wọ̀rọ̀ lọ́wọ́ àwọn tí wọ́n lè béèrè. Àmọ́ kò sí ẹnikẹ́ni tí Ọlọ́run kádàrá kó pàdánù ẹ̀mí rẹ̀? No, kò sí, because àti àwọn kan wọn tí àti ìmọ̀ nǹkan tó ṣẹlẹ̀ lọ hospital báyìí, bẹ̀tì àwọn wọn ti lọ wò wọ́n tí dẹ́kun wọn fún wa ní bóyá. Àwọn méjì tí wọ́n wà nílé ìwòsàn yẹn nìkan náà ni ìbọn bà? Àwọn náà ní. So later àwọn tó aṣáà gbọ́ pé wọ́n respond fún treatment, but kò sí ẹni tí no casualty at all.
ǹjẹ́ irú ìṣẹ̀lẹ̀ yìí ṣe ń jẹ́ ó ṣẹlẹ̀ níbí rí? Kò tí ì ṣẹlẹ̀ níbí bẹ́ẹ̀ tí ó ti ṣẹlẹ̀ lọ́wọ́ bí kò ṣẹlẹ̀ ní kọ́ńpìnì tí àwa ti ń ṣiṣẹ́ ní Cranbourne. ǹjẹ́ ẹ lè mú wa dé ibi tí wọ́n ju dynamite ọ̀hún sí kí a tiẹ̀ wo bẹ̀? àyíká iléeṣẹ́ ọ̀hún náà ni ẹ̀ ń wò yìí. N tí wọ́n fi tó wa létí ni pé àwọn méjì lára àwọn òṣìṣẹ́ wọn ni wọ́n fara gbọgbẹ́ ìbọn tí wọ́n sì wà ní ilé ìwòsàn ìjọba àpapọ̀ tí ó wà ní ìlú Ọ̀wọ̀ tí a mọ̀ sí Federal Medical Center níbi tí wọ́n ti ń gba ìtọ́jú lọ́wọ́. Wọ́n ní wọ́n fẹ́ kí a jọ dé ìdí ibi tí àdó dynamite tí wọ́n jù tí ó ti ba ìkan lára àwọn ọkọ̀ wọn jẹ́. Ibẹ̀ náà ni à ń lọ yìí. Ìdí ọkọ̀ náà ni a wà yìí. Tẹ́ ẹ bá wo ohun tí ó jẹ́ gíláàsì ọkọ̀ ọ̀hún lókè, ẹ ó rí i pé oorun tí ń ṣe pé ká ní ọkọ̀ kékeré ni yóò bàjẹ́ ju eléyìí lọ. Abẹ́ ọkọ̀ ọ̀hún níbi tí àdó ọ̀hún tí ó ti balẹ̀ ni ẹ rí tí omi dágún sí yìí, tí ń túmọ̀ sí pé bí ọkọ̀ ọ̀hún ṣe le tí ó jẹ́ ọkọ̀ tí ó lágbára ni kò jẹ́ kí ọkọ̀ ọ̀hún ó lè bàjẹ́. Àmọ́ lára ẹ̀gbẹ́ táyà ọkọ̀ ọ̀hún tí àdó ọ̀hún tí ó bà ni ẹ rí tí ó fàya yìí. Lára ojú ibi tí ọta àbọ̀nbà náà ni ẹ̀ ń wò yìí tí mo na ọwọ́ sí yìí, lára àwọn ibi tí ọta bà lára ọkọ̀ ọ̀hún ni. Wọ́n sì ní àwọn ọkọ̀ mìíràn náà wà tí àwọn ọta àbọ̀n àti àdó ọ̀hún tí ó bàjẹ́. Ní àwọn tí wọ́n jẹ́ ẹ̀ṣọ́ aláàbò nílé iṣẹ́ ọ̀hún ni wọ́n mú wa kiri kí a wá máa wò yìí. Ojú ìbọn míì náà ni ẹ̀ ń wò yìí níbi tí ìbọn bà lára ọkọ̀ ọ̀hún. Nítorí ẹni tí wọ́n fi tó wa létí ni pé ńgbà tí wọ́n wọlé ńṣe ni wọ́n da ìbọn bolẹ̀ lóríṣiríṣi, tí wọ́n ní èròǹgbà àwọn ẹni yìí náà ni pé tí àwọn èèyàn bá wà ń ta kí wọ́n lè da ìbọn bò wọ́n. Gíláàsì ọkọ̀ tí ẹ rí tí ó fọ́ yìí lára ẹni tí ìbọn ọ̀hún tí ó ṣe ni. Ìmíì náà ni eléyìí. Gíláàsì tí ó fọ́ yìí náà lára ẹni tí ìbọn ọ̀hún tí ó ṣe ni. Àwọn gíláàsì ọ̀hún náà ni à ń wò nílẹ̀ yìí. Ẹni tí ó jẹ́ kí ìṣẹ̀lẹ̀ ó mọ bí ó ṣe mọ yìí náà ni pé ọwọ́ alẹ́ ni púpọ̀ nú àwọn ènìyàn ni ó ti lọlé. Àwọn tí wọ́n sì ń gbé ń bí, àwọn náà yóò ti wọ inú ibùsùn wọn, tí ì ṣe pé wọ́n sá síta láti wò pé kí ló ń ṣẹlẹ̀. Ni kò jẹ́ kí ìbọn ọ̀hún kí ọ̀pọ̀ èèyàn kí ó fi ara pa. Tí ẹ bá wo ìgànná yìí tí ẹ rí àwọn ihò tí ó wà ńbẹ̀ yìí, lára àwọn ibi tí ojú ìbọn tí ó wọ̀ ni. Lára àwọn ibi tí ojú ìbọn bà lára ilé ọ̀hún náà ni ẹ̀ ń wo àwọn ihò ọ̀hún lára ilé ọ̀hún yìí. Inú ọgbà iléeṣẹ́ ọ̀hún náà ni a ṣì wà yìí, níbi tí ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn ará ìlú tí wọ́n ti wọlé láti wá máa wo kí ni ohun tí ó ṣẹlẹ̀ gangan.
Àwọn èèyàn ni ẹ rí tí wọ́n dúró níta yìí tí gbogbo wọn wà níbí láti wo ohun tí ó ṣẹlẹ̀. Lára àwọn tí wọ́n fi ara pa níbi àkọlù ọ̀hún ni wọ́n fẹ́ fi ààyè tí wọ́n jókòó sí tí ìbọn ti bá wọn ni wọ́n fẹ́ fi hàn wáyé. Bàtà àwọn méjì tí wọ́n wà níta tí wọ́n pé ìbọn bà náà ni àwọn wò nílẹ̀ yìí. Tọ́ ẹni tí wọ́n fi tó wa létí náà tí ọ̀pọ̀ àwọn èèyàn tí ó wà níbí àti lára àwọn tí wọ́n wà níbi tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹ̀ lánàá lákòókò tí ó ṣẹ̀ ni wọ́n wí pé àwọn méjì péré náà ni wọ́n fara kááṣá àbọn tí wọ́n sì wà ní ilé ìwòsàn níbi tí wọ́n ti ń gba ìtọ́jú lọ́wọ́. A ó kúrò níbí, a ó dé ilé ìwòsàn Federal Medical Center Ọ̀wọ̀ ọ̀hún tá a ti fi ọ̀rọ̀ wá àwọn dókítà lẹ́nu wò tí a ó sì wò bóyá a rí àwọn tí wọ́n fara pa ọ̀hún níbi tí wọ́n ti ń gba ìtọ́jú. Láti ìlú Ọ̀wọ̀ níbi tí àwọn agbébọn tí a kò mọ ẹyẹ tí ó ṣe wọ́n tí wọ́n ti ṣe àkọlù sí iléeṣẹ́ Cranborg Engineering Construction Company Limited. Ọ̀wọ̀ náà ni a ṣe wà níbi tí àwọn agbébọn ti ṣe àkọlù sí ọgbà àwọn òṣìṣẹ́ Cranborg Construction Company lálẹ́ àná nínú ọgbà ilé ìwòsàn Federal Medical Center ńlá wà yìí níbi tí wọ́n kó àwọn méjì tí wọ́n farapa níbi ìṣẹ̀lẹ̀ ọ̀hún tí wọ́n kó wá. Àwọn méjì náà ni a fẹ́ wọlé láti bá sọ̀rọ̀ yìí. Ìkan lára àwọn méjì tí wọ́n farapa níbi ìṣẹ̀lẹ̀ ọ̀hún lánàá àwọn náà ni wọ́n wà wájú tí wọ́n fẹ́ bá sọ̀rọ̀ yìí. Okay, sir. Your name, sir? Good morning, Lawrence Riguma. Lawrence Riguma, I'm from River State. Ejo. From River State. My name is Lawrence Riguma. I'm working for Cable. Around the evening time, about 8 o'clock. I don't eat that fast. I just come outside near the gate. I don't know where the gunshot is coming. It shot me at my body. Around 8 o'clock. And I came back, I forced myself, I entered inside the gutter. I see Okada man will carry me to hospital. That is why thank you. Okay, what about your brother? Is he okay too? That is the person who did it. Okay, is he okay? Yes. The attackers, did you see anything when they were shooting? I don't see them, I just see them with a gun. I don't know what they come find. How many of them did you see? I just see one of them was there, but I don't know the people where they inside they are plenty. But I only do one of them we should my brother there. But that's why I come outside. Thank you. Your name was Lawrence Riguma from River State. Arákùnrin Lawrence Iguma tí ó jẹ́ ọmọ bíbí ìpínlẹ̀ Rivers àwọn náà ni a ṣe bá sọ̀rọ̀ tán yìí. Lawrence Iguma is my name. What is the correct spelling of the surname? Let me write it down. Ohun tí wọ́n sọ ni pé àwọn méjì ni wọ́n wà ní ìta nígbà tí àwọn agbébọn náà tí wọ́n dé. Wọ́n ní wọ́n rí èèyàn kan dájúdájú àmọ́ wọn kò mọ oye tí àwọn tó kù jẹ́. Pé wọn kò mọ oye tí àwọn tó kù jẹ́ àmọ́ ní dájú ṣáká wọ́n rí ọ̀kan nínú àwọn agbébọn ọ̀hún níbi tí wọ́n ti fara gba ọgbẹ́ ìbọn náà ní ẹ̀wọ̀n yìí. Sir, can you speak Yoruba? No. Okay. Sorry, can you? Thank you. I'm from River State. I work for Cranborg. My name is Lawrence Riguma. Around 8 o'clock today, I saw one of my back. I don't know where they come. I've
after small time, I run, I make other man who carry me to the nearby hospital. That's what I did. Thank you. How many? I came with my brother. They showed me with one of my brother. Wait for River State. Two of us were here in the hospital. So how are you feeling now? But I'm feeling better because they take care of me for mine. n tí wọ́n sọ ni pé àwọn méjèèjì tí ìbọn bà wọ́n ní ọmọ bíbí ìpínlẹ̀ Rivers ni àwọn méjèèjì tí ó sì jẹ́ pé àwọn tí ń gba ìtọ́jú níbí láti àná tí wọ́n ti dé. Tí wọ́n ń gba ìtọ́jú láti àná tí wọ́n ti dé. Wọ́n ní nítorí kété tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣẹ̀ lánàá ni àwọn ti rí àwọn tí wọ́n gbé wọn wá sí ibi níbi tí wọ́n ti ń gba ìtọ́jú fún àwọn tí ìṣẹ̀lẹ̀ ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ sí tí a mọ̀ sí emergency unit. Ibẹ̀ náà ni a wà yìí. Ohun tí wọ́n wí fún wa lọ́wọ́ báyìí náà ni pé ẹnì kejì ni ó ṣe pé ìtọ́jú tí wọ́n ń fún un lọ́wọ́ kò tí ì lè gbà kí àwọn èèyàn yọjú sí i kí ó lè sọ̀rọ̀ nítorí ìtọ́jú tí ń gbà lọ́wọ́ kò tí ì lè jẹ́ kí ó láàyè láti sọ̀rọ̀. Ẹnu ọ̀nà ibi tí wọ́n ti ń tọ́jú wọn náà lélẹ́yìí. Fún àǹfààní ẹ̀yin tí ẹ ti ń tẹ̀lé wa tipẹ́ tẹ́ ẹ gbàgbé, ẹ rántí pé ibi náà ni wọ́n kó àwọn tí wọ́n farapa níbi ìṣẹ̀lẹ̀ àkọlù tí ó wáyé nílé ìjọsìn St. Francis ní ọ̀sẹ̀ bíi méje sẹ́yìn. Ibi náà ni wọ́n kó wọn wá tí wọ́n ti gba ìtọ́jú ńgbà náà lọ́hùn-ún. Ní kòpẹ́kòpẹ́ yìí ni a ó máa bá ẹni tí ó jẹ́ alukoro fún ilé ìwòsàn yìí ni a ó máa bá wọn ní gbólóhùn. Tí ẹ bá wo wájú báyìí ẹ rí i pé àwọn tí wọ́n fẹ́ bá wọn sọ̀rọ̀ lédè Gẹ̀ẹ́sì àwọn tí ń bá wọn sọ̀rọ̀ lọ́wọ́. Kété tí àwọn tí onígẹ̀ẹ́sì bá sọ tiwọn tán la ó sún mọ́ wọn tí a ó bá wọn sọ̀rọ̀ ní èdè Yorùbá kí ó lè yé gbogbo wa ní kétékété. Ilé ìwòsàn Federal Medical Center Ọ̀wọ̀ náà ni ẹ ṣì wà. Ó jẹ́ alukoro fún ilé ìwòsàn Federal Medical Center ní ìlú Ọ̀wọ̀. Àwọn náà ni wọ́n wà níwájú wa tí wọ́n fẹ́ bá wa sọ̀rọ̀ yìí. Ẹ dákun sọ orúkọ yín. Orúkọ tèmi ni Olúfúnṣọ́ Gbádébọ̀ Ìjánùsì, Agbódegbà Federal Medical Center Ọ̀wọ̀. A gbọ́ pé àwọn tí wọ́n farapa níbi ìṣẹ̀lẹ̀ àkọlù tó wáyé lánàá pé wọ́n wà lọ́dọ̀ yín bí. Àwọn mélòó ni wọ́n kó wá láti bẹ̀? Àwọn èèyàn méjì wọ́n dẹ̀ ṣe kó wọn dé làwọn dókítà wa, àwọn nọ́ọ̀sì wa, àwọn òṣìṣẹ́ ìlera padà, àwọn òṣìṣẹ́ tó ń àtẹ́ǹdì sí àwọn tí ó bá farapa kíákíá ni wọ́n bẹ̀rẹ̀ sí dá wọn lóhùn. A dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Àwọn méjèèjì náà they are in stable condition. Alágbára Ọlọ́run wọn ní pẹ́ fi wọ́n lẹ̀ má discharge. Tí ń túmọ̀ sí pé kò sí ẹnikẹ́ni tí ó pàdánù ẹ̀mí rẹ̀ níbi. Kò sí ẹnikẹ́ni tó pàdánù ẹ̀mí o. Kò sí ẹnikẹ́ni tó pàdánù. Ìdí tí a fi ń béèrè léyìí ni pé ọ̀pọ̀ ìròyìn ni ó ti tàn kálẹ̀ ṣáájú. Ìròyìn ẹlẹ́jẹ̀ ni ìròyìn èké, kò rí bẹ́ẹ̀. Àwọn èèyàn méjì péré ni wọ́n gbé wá, kò dẹ̀ sẹ́nikẹ́ni tẹ̀mí ẹ̀ sọnù. Ẹ̀mí ẹnikẹ́ni ò sọnù. A dúpẹ́ sà. Ẹ ṣeun sà. Ọ̀rọ̀ náà lẹ ti gbọ́ láti ẹnu ẹni tí ó jẹ́ agbódegbà fún ilé ìwòsàn Federal Medical Center Ọ̀wọ̀ níbi tí wọ́n ti ṣe lálàyé pé àwọn méjì tí wọ́n farapa níbi àkọlù tó wáyé ní iléeṣẹ́ Cranborg lálẹ́ àná ní ìlú Ọ̀wọ̀. Àwọn méjèèjì náà ni wọ́n ń gba ìtọ́jú tó péye tí wọn kò sì ní pẹ́ dá wọn lẹ̀ láìpẹ́ yìí àti pé kò sí ẹnikẹ́ni tí ẹ̀mí rẹ̀ sọnù
níbi àkọlù ọ̀hún léyìí tó tako ọ̀pọ̀ ìròyìn ẹlẹ́jẹ̀ táwọn kan ti ń gbé pé ó láwọn kan tí wọ́n pàdánù ẹ̀mí wọn níbi àkọlù náà. ilé arákùnrin alàgbà yìí ibẹ̀ la gbé wà yìí, ẹ bá ń fi àwòrán lé hàn, ibẹ̀ la gbé wà yìí o. inú ilé tí àwọn èèyàn gbé ti jẹ àmàlà, èèyàn 6 ló jẹ àmàlà, ẹni 5 ó ti gba èkuru jẹ lọ́wọ́ ẹbọra. àbẹ́ẹ̀ rí nǹkan ló jẹ́ mọ́ sọ fún yín pé lọ́jọ́ tẹ́bi bá ń palẹ̀ ọlọ́run níjà sílé, ọjọ́ tẹ́bi bá ń pọ̀ náà ní bá wọn síbẹ̀ láṣẹ Èdùmàrè. agbègbè ọ̀hún rèé o, ẹ̀ṣẹ́ ti ń rí ibẹ̀ la gbé wà yìí. ẹ wò ó, àwa tí ì lè sọ èyí tó jẹ́ nínú àwọn àrò tí wọ́n fi gbọ́únjẹ. àrò kan rèé ń bí, ẹ ti rí àrò míì wọ́n tún fi hàn yín gẹ́gẹ́ bí ohun tá a gbọ́ pé wọ́n tún ní gáàsì nínú ilé. àrò kan tún lélẹ́yìí, ẹ ti rí bóyá wọ́n dáná ọkà níbì kan, wọ́n gbé ọbẹ̀ léná níbì kejì, ṣùgbọ́n inú ilé ọ̀hún la wà yìí. ẹ ti rí àwa lè sọ bóyá kíní ìdáná tiwantiwa yìí bóyá òun ni wọ́n fi ṣe ó lágbára, ṣùgbọ́n àfúnra wa ti ṣe àfihàn, àti rí apẹ àmàlà tí wọ́n rò, àti rí ọbẹ̀ tí wọ́n jẹ kù. ṣùgbọ́n bó onírú ìṣẹ̀lẹ̀ yìí ṣe lè ṣe, ìdí rẹ̀ tá a fi wà ń bí ìyànà kóńkó ní kílà. ẹ máa bá a ṣí ẹ̀, kẹ́ máa bá wa kọ RIP pé kọ́lọ́hún jẹ́ kí wọ́n sùn dáadáa, kọ́lọ́hún jogún àlùjọ́nà Firdaus fún gbogbo àwọn èèyàn 5 tó kú nínú ilé kan, ṣùgbọ́n òsì kẹ́nìkan tó wà ní bákúbáyè délé yìí tó jẹ́ ìyàwó olórí ilé gangan. àwọn èèyàn wà níbi tí wọ́n bá a sọ̀rọ̀, bàbá ẹ dákun ẹ máa bọ̀, ẹ máa bọ̀, ẹ máa bọ̀, ó lágbára o, ẹ máa bọ̀, ẹ bá ń dó báyìí, ẹ sọ́rùkọ yín fún àwọn èèyàn tí ń gbọ́ àti wọ́n sì ń wò wá. orúkọ tèmi ni Johnson Odùdé. Johnson Odùdé. tí bàbá onílé yìí tí ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ sí tó jẹ́ alága ẹgbẹ́ àgbẹ̀ tí mo jẹ́ igbákejì wọn. alága ẹgbẹ́ àgbẹ̀ nílùú táwa yìí. nílùú yìí. fún ní cluster ìlúgùn cluster alága ni. FO ní ẹgbẹ́ wa alága. alága tó ní. èmi ni mo wá jẹ́ fáìsì wọn ní FO wa. ní FO yìí. mutual success. ó dà ní kílà. kí ni ohun tó ṣẹlẹ̀ ẹ bá ṣàlàyé ẹ̀kẹ́ yànnà náà. ìṣẹ̀lẹ̀ yìí bí tí mo fi ojú rí nítorí ọjọ́ tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ ó jẹ́ ọjọ́ Wednesday. ọjọ́ yẹn jẹ́ ọjọ́ tá a máa ń ṣe meeting. àsìkò tí meeting wa fẹ́ tó èmi ti dé sí ilé ọ̀dọ̀ wọn pé láti lè jọ kọjá sí ibi tá a ti ń ṣe ìpàdé nílé ẹgbẹ́ wa. ọmọ wọn kan wọ́n ti gbé wá láti sí school tó ní wọn nínú rún. ibẹ̀ yẹn ọmọ yẹn wá níbi ń pa wọn dádì ebi ń pa wọn. wọ́n bá fún lówó pé kó lọ ra búrẹ́dì yẹn tó fún tó wá búrẹ́dì lọ tí ò rí búrẹ́dì tó padà dé ó ní dádì òun ò rí búrẹ́dì. láṣẹ máa tajú kan báyìí ọmọ ó ti ń sọ̀rọ̀ àná tó ti ń ṣe gbogbo ẹ̀ bí bàbá ṣe mú ṣòkòtò abẹ́rẹ́ kìràkìtàkìtà la ṣe gbé ọmọ yẹn lọ sí hospital tó wà ní àràǹdì ìbílẹ̀ wọn tí wọ́n ń pè ní Ajítọ́lá lọ hospital yẹn la ṣá gbé ọmọ yẹn lọ. ibẹ̀ yẹn la wà wọ́n pé ìyàwó wọn pé mọ́mí Paul mo wà lájítọ́lá báyìí pé àwọn ti gbé lé àwa pé ó ti rẹ̀. wọ́n ṣàṣe sọ bẹ́ẹ̀ yẹn tán nìyẹn wọ́n tún sọ pé ọmọ àbúrò àwọn Joseph òun náà ti dára nù pé àwọn ti gbé ìpọn àwọn ti tún gbé bọ̀ wọ́n gbé bọ̀ wá bọ́n ti tún gbé kejì dé bá wa ní hospital yẹn náà ní again. ibi tí wọ́n gbé yẹn dé tí wọ́n tún fẹ́ máa tọ́jú yẹn ṣe gbàṣàwò ṣe nǹkan kan bẹ́ẹ̀ ìyí tó jẹ́ first born wọn gan tó kọ́kọ́ bí Paul yẹn ti school bọ̀ orí inú àwọn ọmọ ẹgbẹ́ wa tó ń bọ̀ wá sí meeting tó ń gbọ́kadà bọ̀ ọmọ yẹn ní ẹgbẹ́ òun délé wọ́n ṣe gbé ọmọ yẹn délé kò ìjù ìṣẹ́jú 5 lọ tí wọ́n gbé ọmọ yẹn délé ọmọ yẹn tó wá jáde nulẹ̀ ó wá bá wa níbi lọmọ yẹn wá jáde wá bá àwọn tó ti wà nílé ẹgbẹ́ ló wá sọ fún wọn pé inú òun kankan bẹ́ẹ̀ yẹn wọ́n ṣe tó gbé òun gan dìgbà tó tún gbé wá bá wa ní hospital nìyẹn again ó di ọmọ 3 tó kú bẹ́ẹ̀ yẹn tí wọ́n sì kọ́kọ́ gbé dé hospital yẹn tó bẹ̀rẹ̀ sí ní tọ́jú wọn. mo bá béèrè lọ́wọ́ wọn pé kí ni gbogbo yín jẹ nǹkan kan bẹ́ẹ̀ wọ́n ní àmàlà làwọn jẹ lálẹ́ àná
kò jù bẹ́ẹ̀ yẹn lọ ó dà ọmọ iṣẹ́ yín tó ń bá ń ṣiṣẹ́ ọdún kọ́ ibo nìyẹn wà wọ́n níyẹn wà lóko ó kó kẹ̀ akọ̀wé ó wà lọ gbọ́kadà kó já wá ọmọ yẹn lọ sí oko bàbá gba nú òkú ráìsì yẹn lọ lọ́wọ́ ọmọ yẹn adébẹ̀ á pè é nú abẹ́ pákí kan ló lọ sùn sí ibi tó sùn yẹn ṣá ìbò máa jáde sí wa mo tiẹ̀ wá fẹ́ gbọ́rọ̀ ẹnu ẹ̀ kí n lè mọ condition tó ń wà mi kọ́kọ́ sọ pé kíní kan kí ni wọ́n ṣe òṣìṣẹ́ ẹ̀ ni ó dẹ̀ máa gbowó ọdún ó máa gbọ̀kadà nǹkan bẹ́ẹ̀ báwo ló ṣe fẹ́ rí ibo ló wá lọ sùn sí bẹ́ẹ̀ ó ní dádì kì í ṣe bẹ́ẹ̀ sí àmọ̀ pé òun ò ń ṣe bẹ́ẹ̀ yìí pé inú kan ló ń dààmú òun ló sàn fọwọ́ ṣe báyìí. òun náà jẹ́ náà àbàlá yẹn. òun jẹ́ inú ẹ̀ wọ́n jọ jẹ́ sùn mọ́jú ní kíní ẹ̀ ṣẹlẹ̀. ó dáa ìbílẹ̀ ló yẹ kó o máa bọ̀ bó o bá ti ẹ̀rìn ìtagbára ẹ̀ ò bá gbé àwọn tó bá bá ẹ lọ́nà wọ́n á lè mọ bọ́n ṣe máa gbé ẹ dé pàṣẹ lè sọ̀rọ̀ pé bí báyìí nílé yín pàṣẹ ṣe ká má fọ̀rọ̀ gùn bá ṣe gbé ọmọ yẹn tóun náà di ọ̀rọ̀ hospital nìyẹn o bàbá onílé yìí òun gan tó ń tí ò ti kíní ò tí àfẹ́ tiẹ̀ tẹ́lẹ̀ ó ti di pé òun náà ti dára nù. ìyẹn alága yín. ìyẹn alága wa òun náà ti dára nù bó ṣe ti tún dára nù àwọn bíi márùn-ún wọ́n ti wà lórí kíní lọ hospital. bákúbáyé ó wá kù ìyá tí ó wá ń ṣe gbá ṣàwo ṣe kíní kan gba gbogbo ẹ̀ ṣàdójúrú bí gbogbo ẹ̀ ṣe bá a ṣe rí látijọ́ yẹn tá a ti bẹ̀rẹ̀ ènìyàn tó di pé wọ́n bẹ̀rẹ̀ sí ní kú pì bí àdé àgíríkì lẹ́kọ̀ọ́ yìí ló ti kú báyìí. márùn-ún. bẹ́ẹ̀ ṣe ń bọ̀ bá a ṣe ń bọ̀ bí lọ́wọ́lọ́wọ́ náà wọ́n ti tún kú o pé wọ́n ti ń gbé ìyẹn bọ̀ ẹnìkan tó ń ṣe ìyàwó onílé. àwọn nìkan ló sì wà láyé tí wọ́n ń tọ́jú ẹ̀ ọ̀rọ̀ yìí lágbára o ṣé káwá ẹja wò kí la lè rò pé ó wà nínú oúnjẹ tí wọ́n jẹ. ohun tó pamọ́ lójú èèyàn ojú ọlọ́run ló tó àwa ènìyàn a ò lè mọ ohun tó ṣùgbọ́n ọlọ́run ló ṣàmọ gbogbo ẹ̀mí ìmọ̀ nǹkan tí mo lè sọ. bàbá onílé ńkọ́. ṣé báyìí bàbá onílé ti lọ. ó ti lọ ṣé wọ́n ti sin wọ́n. wọ́n ti sin wọ́n. ọmọ ìlú wo ni wọ́n. ọmọ Yewa ni wọ́n. nílùú wo Yewa. Ìjàlẹ̀ Kétu. Ìjàlẹ̀ Kétu. Ìjàlẹ̀ Kétu. gbogbo èèyàn tẹ́ ń wo fídíò yìí bí ó lágbára ọlọ́run ọba òkè yóò bá fòfò rẹ̀ mí lágbára lọ́wọ́ ọlọ́run ọba ṣàwárẹ́ nìkan tó kù yìí bí ò ṣe ní kú ọlọ́lá jùlọ gómìnà ìpínlẹ̀ Ògùn ọmọọba Dàpọ̀ Abíọ́dún mo mọ̀ pé bẹ́ẹ̀ tí ń wò yìí ẹ̀yin náà gbogbo ẹ̀ lè ń rí bí ẹnìkan tó kù ò ṣe ní kú wọn lárábìnrin ń bẹ LFMC ẹ dákun torí ọlọ́run ẹ̀ bá dólẹ̀ mi mo á sì mọ̀ èmi Ìṣọ̀lá mọ̀ wípé gómìnà olójú àánú ni alága ìjọba àbílẹ̀ Ọ̀dẹ́dá nínú ilé kan ṣo èèyàn márùn-ún ti kú látàrí pé wọ́n jẹ àmàlà ohun tó fi pilẹ̀ àmàlà ńlá wa ò lè sọ o bàbá kí lorúkọ yín. Ògúndìmú Àìsáyà. Ògúndìmú Àìsáyà bó lẹ ṣe jẹ́ ládùúgbò yìí bàbá. Chairman community. Chairman community ó yá bàbá arákùnrin tí wọ́n kó jàmàlà òun àtàwọn mọ̀lẹ́bí ẹ̀ yìí téèyàn márùn-ún dẹ̀ kú kí lẹ lè sọ nípa ẹ̀. ẹ bá gbóhùn sókè. ó ṣàjòjì sí wa torí pé gbígbọ́ tá a máa gbọ́ ni pé wọ́n ti lọ sọ́sítù kí ló ṣẹlẹ̀ dókítà detect pé àmàlà ni wọ́n jẹ àmàlà tí wọ́n jẹ yẹn kẹ́míkà wà ń bẹ̀. nínú àmàlà kẹ́míkà wà ń bẹ̀. ohun tí dókítà sọ nìyẹn pé kẹ́míkà wà nínú oúnjẹ tí wọ́n jẹ yẹn. ìgbà tí apá dókítà dẹ̀ka ó rí fáwọn sí FMC Ìjàbá. Lábẹ́òkúta. Yes. Ibẹ̀ ni ó ti drop dead after some days. àwọn mélòó ló ti wá kú báyìí bàbá. wọ́n ti tó 5 báyìí. wọ́n ti tó 5 báyìí. ẹ̀yà ṣẹ́rù nǹkan yìí èyí ṣẹlẹ̀ ládùúgbò yìí tẹ́lẹ̀. kò ṣẹlẹ̀ rí. kò ṣẹlẹ̀ rí. àwọn bo ni wọ́n ti máa ń dáná oúnjẹ. bí náà ni. ibi tó ti ń dáná oúnjẹ náà rí. àbí ká ní bóyá atẹ́gùn kan ló fẹ́ sínú oúnjẹ tó ń jẹ. Doctor said it is chemical. It is poisonous chemical. Poisonous chemical. Iṣẹ́ àgbẹ̀ ni bàbá yìí ṣe àbí. Iṣẹ́ àgbẹ̀ lọ. Kó má lọ jẹ́ lára àwọn ohun tó fi ń fin ko ló ti dà sínú oúnjẹ. Allah. Kí lẹ ti porúkọ yín lẹ́ẹ̀kan sí bàbá? Ògúndìmú Àìsáyà. Ògúndìmú Àìsáyà lórúkọ yín. Ó ga o. Kí lẹ lè sọ ń pa bàbá onílé yìí gangan fún ẹ? Irú ìgbà wo bóyá òun àtàwọn kan ní àwọ̀? Kò sí. Wọ́n ìbáyàn jà. Àtọ̀
ó ní treasurer community mi. àwọn tó ní treasurer and community yín bí ọlọ́run fọ̀rọ̀ kẹ́ wọn lágbára ọlọ́run bá ẹ ṣeun bàbá àgbọ̀nítọ́ lórílẹ̀ ẹlòmíín wà ń bí bàbá kí lorúkọ yín sà. orúkọ mi ni Akínṣọlá Gbénga. Akínṣọlá Gbénga bó o lẹ ṣe jẹ́ ládùúgbò yìí. ẹni tó jẹ́ olóògbé yìí àwọn ni alága ẹgbẹ́ ìlúgùn mutual success tí èmi sì jẹ́ akọ̀wé fún wọn. bó o lọ̀rọ̀ yìí ṣe ṣẹlẹ̀. ohun tó ṣẹlẹ̀ pé lọ́jọ́ Wednesday lọ́jọ́ meeting wa ọjọ́ yẹn jẹ́ ọjọ́ jàǹkàrà tá a máa mú nǹkan ọjà wá sọ́jà mo wá pọ̀ pé alága èmi ò ní lè wá sípàdé èní ọjọ́ jàǹkàrà ni o wọ́n wá sọ fún mi pé kò yẹ kí n má wá sípàdé o torí àwọn yàgbẹ́ mọ́jú ni o láti àná mo ní ó dáa máa try máa wá ìgbà tí máa fi dé mo wá pọ̀ pé mo ti wà ní meeting o alága ibolẹ̀ wà àwọn èèyàn dẹ̀ ti ń dé o àwọn náwọn gba ìpè kan o ara ọmọ kan wọn kan ò yá o ó wà ní hospital ní Ajítọ́lá o àwọn nǹkan báyìí la fẹ́ ṣiṣẹ́ lé lórí nípàdé ká máa bá pàdé lọ adẹ̀nú ó dà bí kan nínú àwọn ọmọ ẹgbẹ́ wa tó ṣe ń bọ̀ nípàdé pẹ̀lú ọ̀kadà lórí àkọ́bí wọn Paul yẹn ó gbé délé ó wá bá mi bẹ̀ pé akọ̀wé òun máa gbé Paul délé nísìn Paul ní inú ń run òun mo ní àṣẹ ìpalága tán nísìn ọ̀nà wà lọ́sibítù ṣáà tún máa pè wọ́n pé inú ń run ọmọ wọn kan ni àwọn èèyàn tó wà mẹ́ẹ̀dẹ́yìn kí n pè wọ́n mo wá tó tún wọn pèpè alága wọ́n máa gbé Paul délé nísìn wọ́n máa nínú ń run alága ní ó yẹ máa bá mi gbé wọn bọ̀ ẹ máa bá mi gbé wọn bọ̀ ẹ máa bá mi gbé wọn bọ̀ gbogbo lé ni kó tó dípa máa gbé yẹn dé hospital akànrí pé ó ti di dára nù ó ti dọwọ́lẹ̀ aṣágbedébẹ̀ báwo lẹ ṣe ibẹ̀ náà tí wọ́n ń ṣàlàyé pé àmàlà làwọn jẹ alẹ́ àná àwọn dẹ̀ mú kíní ẹ̀rí inú ògì tí àwọn ṣẹ́ àwọn fi mí sí àmàlà yẹn wọ́n nítorí àwọn máa ń jẹ àmàlà tí ó bá ń fà ó dá o ibẹ̀ náà la wà ní igbákejì alága tí wọ́n ń béèrè pé ọmọọṣẹ́ yín Àdìsá nǹkan ṣóun ò jẹ nínú oúnjẹ ìná ni ká lọ bá wọn wò lóko ńgbà tá a máa fi dé oko akànrí níbi tí yẹn gbé abọ́ sí àti ibi tó ti ń ṣiṣẹ́ lọ bó ṣe jáde síta wà báyìí ló ní ọ̀gá ó rẹ̀ mí gan o mo ti bì látàárọ̀ o gbogbo mú báyìí ìyẹn ọmọọṣẹ́ wọn tó ń ṣiṣẹ́ fún ẹ gbogbo mú báyìí mo fi bi o igbákejì alága ẹ tẹ̀sán gbà ò bá dẹ̀ ti máa bọ̀ ńlẹ̀ mìíràn sọ pé Ọlọ́run jẹ́ kárí kò ṣe dáadáa ò bá ti máa bọ̀ ńlẹ̀ bá a ṣe gbé yẹn náà débí nìyẹn ìgbà tó di àgbédé hospital ìgbà tó di Thursday yẹn èmi ò lè ráyè yọjú sí wọn nítorí ọjọ́ ọjà ni mo kàn ní kí wẹ́ẹ̀fù mi bá mi yọjú sí wọn ni kí n pe mọ́mí wọn lálẹ́ kí n kí wọn pé ẹ kú tọ́jú àwọn ọmọ Yorùbá ò ní ara wọn o ni wọ́n dẹ̀ máa tọ́ pé akọ̀wé àwọn máa ti wà ní FMC àwọn ti gbé àwọn mẹ́ta kan wà kódà àwọn méjì tó kù wọ́n ti ń gbé wọn bọ̀ ní ojú ọ̀nà báyìí ká sá máa fi àdúrà ràn wọ́n lọ́wọ́ ibẹ̀ láti kò sí pé Ọlọ́run jọ̀ọ́ bá wa dóòlà ẹ̀mí wọn ṣùgbọ́n pẹ̀lú ìyàlẹ́nu ńgbà tó máa fi di bí aago 10 alẹ́ ní igbákejì alága yẹn ti pè mí padà pé ọmọ àbúrò wọn tó ń gbọ́dọ̀ wọn yẹn o ọmọ yẹn ti kú o ó dá o Ọlọ́run bá wa dá wọn tó kù sí o àárọ̀ ọjọ́ kejì ní Friday èmi náà ti jí dé FMC yẹn bọ̀ pẹ̀lú ìyàlẹ́nu gbogbo ìgbà tí mo débẹ̀ kò ju ìṣẹ́jú 15 lọ wọ́n wá ní àwọn fẹ́ lọ tọ̀ bọ́ ṣe bì báyìí ìkìdẹ̀ ẹ̀jẹ̀ ni ẹ̀jẹ̀ yẹn ti dúdú tó kiri bí ẹni pé kókó téèyàn ń mu so wọ́n dẹ̀ ń fún wọn ní treatment lóríṣiríṣi bí aago 9 àárọ̀ yẹn Paul àkọ́bí wọn yẹn náà tún kú atúndọ̀dọ̀ màmá yẹn atátún rọ̀ wọ́n pé kán ti ẹ̀jọ̀ kán máa wojú kan tó kù ìkan má bara jẹ́ kọ́ ló ń dá ìkan tó kù sí fún wọn ni àwọn bí nínú ọmọ yẹn ọmọ kẹta wọn yẹn ọmọ àbúrò ìyàwó ni ọmọ àbúrò ìyàwó ni Paul àkọ́bí ti kú èkejì ńkọ́ èkejì yẹn sì wà tó sì ń yí lọ yíbọ̀ lórí bẹ́ẹ̀dì yẹn ṣùgbọ́n àwa padà sí kílà lọ́jọ́ Friday yẹn nígbà tó máa di alẹ́ Saturday náà pè kan nínú àwọn ọmọ ẹgbẹ́ wa wípé alága ti kú o àti ọmọọṣẹ́ wọn yẹn o ibẹ̀ ni ọkàn gbogbo èèyàn ti bàjẹ́ pé irú kí leléyà ò rí irú eléyìí rí o alánà yìí wọ́n tún pè wá pé second born wọn lé àyè náà ìyẹn náà tún ti kú so lọ́rọ̀ ṣe jẹ́ nìyẹn ọkọ̀ tó yà wá lẹ́nu ọmọ méjèèjì tí bàbá yìí bí nìyẹn ọmọ méjì tí wọ́n bí nìyẹn sà bàbá ti wá kú báyìí nìsín ọmọ méjì ti kú ó wá kú ìyàwó nìkan ṣoṣo ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ̀yin ọmọ àgbáyé tẹ̀ ń wò wá ṣe rí nǹkan o ẹ dákun torí Ọlọ́run ẹ jẹ́ kí a máa ṣọ́ọ̀nà ká dẹ̀ máa ṣe àjọ lolúra alákọ̀ọ́fin sọ́rí pàápàá àwọn àgbẹ̀ ohun tá à ń gbọ́ pọ̀
a lè sọ bóyá bẹ́ẹ̀ ni o àbí bẹ́ẹ̀ kọ́ àwọn kan ní bóyá àwọn kẹ́míkà tó fi ń fíko àwọn kan ní bákan ṣùgbọ́n ohun tá a mọ̀ ni wípé pẹ̀lú èsì àyẹ̀wò látọ̀dọ̀ dókítà wọ́n jẹ́ yíwa pé nínú àmàlà tí wọ́n jẹ ibẹ̀ ni májèlé ti wọ̀ bó wọn májèlé ṣe débẹ̀ ilé ayé lágbára o lágbára ọlọ́wọ́ bá ní firú ẹ̀sán pẹ̀lú àṣẹ ọba aláwùrábí gbogbo ẹ̀yin ojú tó ń wò mí wọ̀nyí gbogbo etí tó ń gbà wọ̀nyí lágbára lọ́wọ́ ọba ẹ ò ní firú ẹ̀sán o pẹ̀lú àṣẹ ọlọ́wọ́ ọba mọ̀ bọ̀ torí ó sì ká alàgbà kan tí wọ́n fi ọ̀rọ̀ wá lẹ́nu wò alàgbà ẹ má bọ̀ 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 màdàmù ẹ̀yin náà ẹ má bọ̀ nbí ẹ má bọ̀ nbí ẹ ra kí lorúkọ yín ẹ bá ń sọ orúkọ yín fáwọn tó ń wò wá tó ń gbọ́. orúkọ mi ni ọ̀nà Godwin. ọ̀nà Godwin bó o lẹ ṣe jẹ́ sí olóògbé tó kú yìí pẹ̀lú àwọn òdìdí wọn. à ń jọ ṣe ẹgbẹ́ àgbẹ̀ ni. ẹjọ́ ń ṣẹgbẹ́ àgbẹ̀ ni nílùú yìí. ní Ìkìlà ẹgbẹ́ ilé wọn ní ilé àgbẹ̀ wa wà. tó ọjọ́ Wednesday tó jẹ́ ọjọ́ mi ti wá yẹn èmi ń bọ̀ láti ilé mi ní òkè ọjà náà wọ́n wá pàdé ìyàwó wọn wọ́n ní mọ́mí pọ̀ sí àlọ́ mítì lónìí ni wọ́n ní wọ́n sọ pé ọmọ tó wà ní skul bíbá pé ara wọn ò yá pé àwọn fẹ́ lọ gbé mo ní dáa a máa pàdé mítì bó ṣe mo dé ẹnu ọ̀nà ilé ẹgbẹ́ wa kọ̀ọ̀kan tí mo fẹ́ wọlé ni mo bá Daddy Paul tó jẹ́ olóògbé lónìí pé Daddy Paul mo di àsìkò mi ti dé wọ́n ní ara ọmọ náà kò yẹ kó ń pò ń pé ara léyà lé pé ọ̀yá pé wọ́n fẹ́ lọ gbé ní skul tí o bó ṣe mi jókòó pé mò ń dúró de wọn pé ká lè ṣe mítì bí wọ́n ṣe díẹ̀ tí mo sùn lórí ìbéèjì tí mo sùn sí kó ṣàkówó wa dé wọ́n sọ pé wọ́n gbé Paul dé láti skul ní wọ́n sọ pé inú ru òun wọn náà kí ló ń ṣẹlẹ̀ alága sọ pé ara ilé ẹ̀rí náà mo rí ìyẹ̀wò náà lọ ó sọ pé ara ìyẹ̀wò ò yá so wọ́n wá jẹ́ ìyàlẹ́nu sí wa àwọn akó gbogbo wọn á lọ Ajitola hospital ibẹ̀ ni àkọ́kọ́ kó wọn Ajitola hospital níbo lọ hospital yẹn wà Kílà ń bèbè náà Kílà ń bí agbé wọn lọ síbẹ̀ ìgbà tó ṣe dé stage kan so ara wọn wá ṣe kí náà ó tẹ̀lé mi dé mọ́ ní kí n lọ lé kí n lọ sọ fún àwọn ìyàwó mi àbí pé kí n lọ wẹ̀ díẹ̀ kí n sinmi díẹ̀ kí n tó padà wá kí n tó di pé ìgbà tí màá padà wá ìyàwó mi wá jí mi lójú orí pé wọ́n ti sọ pé wọ́n ti sọ pé àwọn ọmọ Daddy Paul àti ọmọ àbúrò ìyàwó wọn pé ara wọn ó ti ṣe kíní jù wọ́n ti ń kó wọn lọ sí FMC lábẹ́kúta èmi wá dìde mo wá wẹ̀ mo wá bá ẹ̀ sí wa mà wọ́n ní ọ̀rọ̀ ilé ó ti nágbára jù pé ká fi àwọn Daddy Paul sí bíbá yìí wọ́n ní ká gbé gbèsè ká kó àwọn tó kù ká gbé lọ sí FMC lábẹ́kúta bó ṣe tí a ti jọ sọ ká pe ẹ̀gbọ́n wọn tó jà láàyè tó ń dúró tì wọn tó ń sọ pé ká wá ọ̀nà ká wá mọ́tò tá bá ti rí mọ́tò ká máa kó wọn bọ̀ náà Abẹ́òkúta pé tá ti kó wọn bọ̀ lọ sí Abẹ́òkúta ní Abẹ́òkúta ní alẹ́ ìjọ yẹn mi ò tẹ̀lé wọn lọ báyìí tí wọn lọ tẹ̀lé wọn lọ sí Abẹ́òkúta ìgbà tó di fẹ̀rẹ̀ èmi náà jí wọn lọ bá wọn bẹ̀ ìgbà tí mo fẹ́ dé bẹ̀rẹ̀ láàárọ̀ yẹn Paul ti kú alága náà wọ́n ti wà ní orí bẹ́ẹ̀dì wọ́n ń pè ẹ̀jẹ̀ gbẹ́tẹ́ èmi náà dé bẹ̀rẹ̀ tí mo dúró tì wọn àti ọmọọṣẹ́ gan ọ̀pọ̀ dẹ́sẹ̀jì kan bí nǹkan ní aago 2 ọ̀sán. ó wá jẹ́ àwọn mélòó tó kú báyìí. ó jẹ́ àwọn 5 tó kú báyìí nísìn àwọn 5 tó kú báyìí ẹnìkan ló kú nínú wọn báyìí nísìn. ẹnìkan tó kù yẹn bó ló yẹ jẹ́ ìyàwó alága wa ni. ìyàwó alága ni. bẹ́ẹ̀ ni. àní firú ẹ̀ sán mọ́mí ẹ má bọ̀ ẹ dákun ẹ súnmọ́ bí. ó lágbára ẹ wo àwọn adìyẹ wọ̀nyí ẹ rí i pé àwọn adìyẹ yìí gan mọ̀ pé nǹkan ṣẹlẹ̀ sólówó àwọn torí àti kọ́ wá bí lánàá tẹ́lẹ̀ àwọn adìyẹ yìí kàkà kí wọ́n jẹ ẹ bá fọ àwọn adìyẹ yẹn hàn ẹ rí nǹkan àwọn adìyẹ yìí gan mọ̀ wípé nǹkan kan ṣẹlẹ̀ sólówó àwọn ó lágbára àní firú ẹ̀ sán madam kí lorúkọ yín. Adédòkun Adéọlá lorúkọ. Adédòkun Adéọlá báwo ṣe sí ìlú àti ìdílé yìí. a jọ jẹ́ ọmọlẹ́yìn Kristi. ìpàdé tá a máa ń ṣe tá a jẹ́ ọmọlẹ́yìn Kristi láti jọ pàdé dó èmi náà mọ̀ wọ́n rí ọdún náà máa kọ́kọ́ mọ̀ wọ́n ní ìlú Kílà tí gbogbo ìgbésẹ̀ mi nílùú Kílà gbogbo ẹ̀ kò ṣẹ̀yìn wọn ìyẹn olóògbé wọ́n dẹ̀ jẹ́ ní tó dáa tó fáyàn mọ́ra ìgbà tí màá kọ́kọ́ wọ Kílà wọ́n fi ibi iṣẹ́ wọn sílẹ̀ láti wá bá mi pé ó yá máa bọ̀ ń bèbà àwọn gan ló bá mi wálé tí mo fi gbà sí Kílà ṣùgbọ́n nígbà tí wọ́n papòdà tí wọ́n sì lára wa mọ́ báyìí ó jẹ́ ohun tó jẹ́ ohun ìbànújẹ́ gidi. wọ́n ti sún wọn báyìí. wọ́n ti sún wọn látijọ́ Sunday. látijọ́ Sunday ànírú ẹ̀ mọ́ arábìnrin ẹ mọ̀ bọ̀ bí ẹ kú dédé àkókò yìí kí lorúkọ yín ẹ sọ orúkọ yín. Juliana Patrick. Juliana Patrick. bóò lẹ ṣe jẹ́ sí wọn ládùúgbò yìí. a jọ wà ní agbègbè kan náà.
ẹjọ́ múlégbéra. àjọ múlégbéra. ilé tí ń dà. ilé wa ló wà ní ẹgbẹ́ báyìí. lẹ́yìn ilé yìí. lẹ́yìn ilé yìí. ilé tí ń lákàn lọ́wọ́. lákàn lọ́wọ́. bó ló ṣe ṣẹlẹ̀ kí ni tẹ́ gbọ́. bí mo ṣe gbọ́ mo ń dí ẹja lọ́wọ́ ó wá ń sọ pé ìyá Friday pé ọ̀rẹ́ ọmọ òun ní náà skul pé ó pè òun pé kó wá mú ọmọ wọn lọ hospital pé ọ̀rẹ́ òun bọ́n ṣe lọ fọ̀kadà bó ṣe gbọ́ ọ̀kadà ló gbọ́ ọmọ yẹn lọ sí hospital gbogbo ọmọ yẹn lọ sí hospital a lọ wò ní hospital lẹ́yìn ìgbà tá a lọ wò ó tìrì tiẹ̀ títí ń gbòóyá ara tiwọn náà kò yá ó bẹ̀rẹ̀ sí ní rà wọn náà ń gbòóyá ọmọọṣẹ́ tó gbà síbẹ̀ ó rí ọmọdé ọmọọṣẹ́ náà gbogbo wọn ló ti rẹ̀ kalẹ̀ àtàwọn ọmọ méjì tó bí gbogbo ẹ̀ ló rẹ̀ kalẹ̀ bẹ̀ lẹ́yìn ẹ̀ ó gbé wọn kúrò ní hospital bẹ̀ ó lọ sí hospital níbi ọ̀nà ọ̀dídà Abẹ́òkúta ló gbé wọn lọ. ní Federal Medical Center FMC. ní Federal Medical FMC ló gbé wọn lọ gbó gbé wọn lọ síbẹ̀ aṣáà ń lo owó wọn ó ń tírìtì wọn bẹ̀ gbó tírìtì wọn títí ọmọ kékeré tó ń kọ́kọ́ gbé lọ́dọ̀ wọn ló kọ́kọ́ kú lẹ́yìn ìgbà téèyàn yẹn kú àkọ́bí ẹ̀ ọkùnrin kékeré náà tó ń lọ skul yẹn náà kú lẹ́yìn ìgbà tí wọ́n gbọ́ pé yẹn kú ni bàbá náà kú lẹ́yìn ìgbà tí yẹn kú ni ọmọ ẹ̀ náà ọmọbìnrin yẹn náà kú gbogbo ẹ̀ ó ṣàjọ àwọn márùn ṣùgbọ́n ìyàwó ò tí kú ó wà níbi tó ń tírì tiẹ̀ báyìí ní ìsìn Ọlọ́run Elédùmarè kó jẹ́ kí ìyẹn náà kí nǹkan má ṣe òun àmín kó àwọn orílẹ̀-èdè kó gbà wá ọdí àmọ́ nǹkan tí eléyìí àmọ́ ibi tí ikú eléyìí ti bá wá o. èèyàn márùn-ún nínú ilé kan ṣo. èèyàn márùn-ún ní ilé kan ṣo. wọ́n ní mọ́mí ò tí ì kú wáyé tó bá jẹ́ pé àtọmọ àti bàbá ló kú wọ́n ní kí wọ́n tẹ mọ́mí inú dáadáa mu ni ẹ má ti ìjà sọ bẹ́ẹ̀ o a ní gbẹ̀ṣẹ̀ àdúrà ni ẹja máa fi ran arábìnrin náà lọ́wọ́ àdúrà ni ẹja máa fi ràn wọ́n lọ́wọ́ o torí gẹ́gẹ́ bí ihun tí àyẹ̀wò dókítà tó fi yé wa wọ́n jẹ́ yé wa wípé májèlé ló wà nínú àmàlà tí wọ́n jẹ àti dọ́ ẹ̀yìn bẹ́ẹ̀ lóòótọ́ àánà rí kinní tó fi ń fiko àti rí ń bẹ̀ ṣé bẹ́ẹ̀ ibi tó wà òjì wọ́n ní àti rí ihun tó fi ń fiko àwa lè sọ o torí pé ohun tó pamọ́ ojú Ọlọ́run ló tó lágbára Ọlọ́run bá irú ìṣẹ̀lẹ̀ tó ṣẹ̀ sírù ìdílé yìí Ọlọ́run níjọ́ kọ̀ọ̀gùn sẹ́nì kọ̀ọ̀kan wa o pẹ̀lú àṣẹ Ọlọ́run ọba àwọn tó sì ṣẹlẹ̀ sí náà ìdílé tó ṣẹlẹ̀ sí Ọlọ́run ọba òkè yóò bá rọ̀ wọ́n lẹ́kún ẹ máa bá a ṣe ẹ̀ látàrí obìnrin kan ṣoṣo tó kù yìí kí ni ohun tí ìjọba lè ṣe àwọn èèyàn tó bá lóore ọ̀fẹ́ láti kàn sóbìnrin yìí lẹ́fẹ̀mc ó wà ńbẹ̀ gbogbo ìrànlọ́wọ́ tẹ́ ẹ bá lè ṣe ní FMC ní Abẹ́òkúta ẹ ṣe fóbìnrin yìí Ọlọ́run ní jẹ́ akú tògótògó torí mi ò rò wípé ọmọ rẹ̀ wà nú ẹ ọmọ ẹ̀ méjì gbogbo ọmọ méjì tó bí láyé ló ti kú yẹn ọkọ tí wọ́n jọ ń ṣe I love you ọkọ náà ti kú èmi ò ní gbàgbọ́ pọ́bìnrin yìí lè mọ̀ nípa májèlé ẹ dákun ẹ má bínú torí Ọlọ́run bá àdúrà lẹ́ẹ̀mọ́ fi ràn wá lọ́wọ́ pé kóbìnrin yìí náà kó má kú.